Wasiu man bebe do obìnrin ni. She will he will the idiot were. Sorry, permit me to say this. The bastard call Omo Ìjẹ̀bú top and K1. We ask every man, every lady. He will promise every lady that he want to marry them, that he love them, but he never love anybody. Even those who want to fish a ritual, ó máa sọ fún wa promise wọn kò love wọn. Èyí tó fẹ́ pa jẹ kílẹ̀ tó ṣú, tó máa fi renew tó máa wí pé lè rúdù sóhun, tó fẹ́ pa, I promise ẹ̀ pé òun love ẹ̀. Wasiu started from Pala area, that is Dumota area. So everybody in Lagos Island, you understand me? So far you have like this cash. Wasiu have there with them. But this, I don't want to go deeper. I want to talk about Bisola. And I come for Bisola. Bisola is like a baby sister to me. But she did evil to me. That's why you see me hammering her, trying to condemn all her activities. And if it's not because of K1, if she wants to do that evil, she will not go to that extent. But she's now fighting like a rival, even when I was trying to help her. So some of you using your mother, oh, you see, even those people she married legally. Who told you that Wasiu would marry anybody legally? Wasiu is the way, let me tell you, gbogbo àwọn tí Wasiu bá sùn yàtọ̀ sí aṣẹ́wó tán bá lọ gbé wá fún lótẹ̀ tó sanwó fún tó ti ṣídìí ẹ̀wọ̀n kó tó di pé wọ́n gbé wá tó ti ṣídìí ọmọ sídìí òkè. I am telling you authoritatively, kò sí tí Wasiu bẹ̀bẹ̀ tí ò ní bẹ̀bẹ̀ bá sùn, kò sí tí Wasiu ò ní sun ẹkún kó máa sun ọmọ lójú kó tó di pé ó bá sùn. Yàtọ̀ sáwọn aṣẹ́wó bí àwọn kan lórí Facebook, bí àwọn kan tó bá gbé wá láti London, àbáwọn kankan tó máa ní kó lọ gbé wá látọjú ẹlẹ́gbà àwọn kan bẹ́ẹ̀. Every other ladies tó bá rí, I don't want to embarrass the celebrity today. They are not my friend, but at the same time they are not my enemy. I can mention more than 5 nígbà tó propose sí Bisola Badmus. The same Wasiu K-Dog that I normally call K-Dog. Even the children of K-Dog, they know that their father is a K-Dog because he doggy their mother like he useless their mother too. But you know what? You cannot beg the kind of parent that she should have you. Oh, le bebe fún bàbá tó máa bí ẹ àti ìyá tó máa bí ẹ. If God should have given some of us or some of them and show the attitude of their father, that this is the father I want to send you to, before they come to this world, they will never go to K1's place. I am very, very sure that if those children of K1, majority of them, forget about the packaging outside, that way they will see their father. Because if you told them, either your father is Albarika, either is Olori Buruku, either is Egun àti Èpè fún ẹ, if they are your parents, they are your father or your mother. Do you understand? So the point is this: if K1, if Bisola Badmus have not offended you, as a woman that has sense, if she have not owned you like the way she did to me, Bisola play a lot of bad game. She will regret it. She know that I cannot. I'm not kind of person people can play game with. You see now the way. Do you know how much they are telling me they took from my house? What I left in my house is more than $80,000. That they are telling me they throw is more than $80,000. Wasiu man bebe do obìnrin ni. He will the idiot were. Sorry, permit me to say this. The bastard call Omo Ìjẹ̀bú top and K1. We ask every man, every lady. He will promise every lady that he want to marry them, that he love them, but he never love anybody. Even those who want to fish a ritual, ó máa sọ fún wa promise wọn kò love wọn. Èyí tó fẹ́ pa jẹ kílẹ̀ tó ṣú, tó máa fi renew tó máa wí pé lè rúdù sóhun, tó fẹ́ pa, I promise ẹ̀ pé òun love ẹ̀. And those of you, because you just want to speak, you want to talk, you don't know, feel fún others, mọ nǹkan tí ẹni yẹn tó ti feel, àbí ó ti ẹ̀ feel kòkàn ẹ́, because you can hear, because ìwọ gan bóyá Wasiu ò lè kẹnu sí ẹ, àbí kò rí ẹ rí, àbẹ̀ ní agbóyin ó dá mi ló gbé tí Wasiu bá rí náà máa kẹnu sí torí pé kò sí nǹkan tí Wasiu kì í do. So far tó bá ti lè fashion go, anything under the skirts, anything under the pants, Wasiu go for it. Kò rí ẹni tó bá rí ẹ ó máa kò sí nǹkan tí ò ń do. Á dá mi lójú àti do ẹṣin rí ẹṣin, àti do ewúrẹ́ for life, àti do ẹdìyẹ kò sí nǹkan tí ò kì í do.
So he begged all these people. Ó máa ń bẹ̀bẹ̀ gbogbo obìnrin ló máa sunkún tó bá lóò ṣe ló máa bẹ̀. Wasiu cry like a baby. Gbogbo àwọn obìnrin tó bá yé wọn jẹ́ tẹ́ máa bú eventually he say one night stand. Okay, gbogbo àwọn tẹ́ sọ pé ó fẹ́ lé gúlì yẹn kí ló dé tó wá lé wọn jáde kí ló dé tó wá jáde lọ kí ló dé tó jáde tó bá yẹ pé love wọn. Bí obìnrin gbogbo àwọn obìnrin bó ṣe rí lọ́wọ́ Wasiu ìkànnì he see you like nothing. Wasiu see all of you including Amy bí pé you are nothing. Yàtọ̀ sáwọn ọmọ ẹ̀ obìnrin wọ̀nyẹn tó máa sọ pé ọmọ ọba ojú ṣàgbọ́lá gbogbo ẹ̀ anything tó ṣe yẹn ó kò ń sọ̀rọ̀ jáde ni kò mí majority. You know, some people will talk and they mean whatever they say. They will prepare, they will take some step. Do you understand? Somebody that take step here. One ready. They know that want to more set some way. Òun kàn gbẹ́sẹ̀ ni. Òun kàn sọ̀rọ̀ ni. Òun kàn ṣe nǹkan tó ṣe ni. At the end of everything, I was sọ fún yín pé òun jayé orí òun ni. Are you getting me? Abeni sọ wípé one night stand ni. I am very sad. I'm telling you. I wasn't there nígbà tí ó tó sí Bisola Badmus. But èmi gbé pẹ̀lú Bisola Badmus for like a good 8 months. Ilé tí mo sọ pé ó cause problem fún mi tí mo líle Koko Zaria àjọjọ gbé bẹ́ẹ̀. Òun ló mú mi wá sí àdúgbò Àlìmọ́ṣọ́ bí tí mo kọ́lé sí yẹn. Like kì í ṣe pé ó mú mi mọ̀nà o. Ó tàn mí wá bẹ́ẹ̀ ni because ó rí pé ìyálà ìyá òun lélẹ̀. Owó wà lọ́wọ́ ẹ̀ gba ẹ̀kẹ̀dẹ̀ Wasiu ti ba ayé ẹ̀ jẹ́. So anybody tí Wasiu ba ayé ẹ̀ jẹ́. Wàá máa wá nǹkan kan tó máa dìmú ni tó máa jẹ ni tó máa shop tó máa lè dìmú kíjì yẹn má bàa gbẹ lọ torí Wasiu ìjì ńlá ni tó ń jà kò dẹ̀ ń jà ọkùnrin púpọ̀. Wasiu obìnrin ni wọ́n rán wá sí láti bá yé obìnrin jẹ́. Ìjì ni tó jà àwọn obìnrin tó pọ̀. Ṣé ẹlẹ́yin kan tẹ́ jẹ́ pé tẹ́ bá ti wá wà láyé tẹ́ máa sọ wípé ìṣòro kan tó kan ẹnìkan kò lè kan rú yín. I am sorry for you. Èyí tó máa kàn yín ó lè jẹ́ èyí tó máa la ẹ̀mí yín lọ tó yẹ pé ẹ̀ ní survive. Má máa sọ pé nǹkan tó bá lára kò lè bá jẹ́rò tiẹ̀. Má sọ pé nǹkan tó bọ́rọ̀ gùn má sọ pé kò lè bá ilé ìlà. Ṣó ti yá torí pé ẹni tí ò tí ì kú kò mọ kó tó máa pa ń. Ẹ̀dìyẹ tí ò dẹ̀ tí ì kú ó sì lè jẹ àgbàdo. Tí Bisola Badmus tí ò bá ṣe bó ṣe ṣe èmi Bọ́lá tó ṣe èmi Princess Bọ́lá Fọláṣadé tó ṣe èmi Auto Bọ́lá ó ní right láti sọ pé one night stand ni. Bisola sọ fún mi débi pé ó pa àwọn irọ́ ọmọ mi pé you know as a Yorùbá actress they lie whatever many things tó bá sọ kò rí but inú nonsense tó sọ I get a lot of sense a lot of nonsense tí Bisola Badmus sọ ní ìgbà yẹn fún mi tí mo fi dúró tì pé don't worry I cannot fight this guy but at the same time I can talk to him and I will be helping you. Truth wà nínú ẹ̀. Number 1 ó dárúkọ doctor tó ní kéwọ́ ní kò lọ bá kó fọ inú fóun kó balẹ̀ lóyún. Listen and listen good Abẹ́ní. Wọ́n lọ wà ní Canada. Bẹ́ẹ̀dì tó máa ń jókòó sí nínú ilé yẹn tó jẹ́ tiẹ̀ yẹn irú ẹ̀ ní bẹ́ẹ̀dì tó ọmọ mi ń lò. Tẹ́ ọmọ mi tún quality ju tiẹ̀ lọ. I bought it for 3,000 plus. Lára ẹ̀ wà nínú ẹrù tó sọ pé wọ́n kó dànù. Go and check my house. I live like person living in Nigeria. Gbogbo furniture me. Do you understand? Wasiu this one, Wasiu bastard Wasiu the man say, you know see me to am mo bi ta ngbe se lo báyìí. A máa ṣe débi pé o lè dé lo Ìgbò tó bá dé lo Ìgbò ò ní rí dédé sí. O mbo ó wà nínú ẹ̀. Bí gbogbo obìnrin in tó máa mú kí Wasiu kó wá mú ẹnìkan kó lóun fẹ́ specially kó wá lóun fẹ́ ṣe ní arede òun fẹ́ fẹ́ ele ló máa wà nílé. Owó wà lọ́wọ́ ẹ̀. Owó bóyá ó ti wá rí pé family ẹ̀ tó ní the crowd ó ní the oúnjẹ ó ní the aṣọ Wasiu need a lot of things ó jẹ́ ọ̀fẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀yin lè ń ṣoore fún Wasiu but Wasiu máa create impression bí pé òun ló fẹ́ ṣoore fún yín Wasiu olóore kọ̀ọ̀kan tó ń ṣe fún yàn ayé tó gbé látọ̀dún tó ti wà láyé ayé ọ̀fẹ́ ni kó jà ẹ́ lólè kó jẹ oúnjẹ olóúnjẹ ó ti sọ̀rọ̀ ẹ̀ di ìjẹkújẹ òkè ń pè ṣòríta oúnjẹ oríṣiríṣi oúnjẹ olè kó gbà kó ní kókó jẹ kó sọ pé kò sí kankan he has nothing to offer anybody. Ẹni tó bá gbé sílé ní ìgbà tó gbé Títí Màṣà gbogbo àwọn jẹ́ wá sọ fún yín kí n bẹ̀rẹ̀ látorí
àwọn àǹtí tó kọ́kọ́ fẹ́ àwọn tó ti fẹ́ yẹn go and check them nígbà tó bá fẹ́ wọn ká má ti bẹ̀rẹ̀ lórí àǹtí yẹn torí àǹtí tó wà lẹ́kọ̀ọ́ tó bí Farouk yẹn ọ̀rẹ́ àwọn àǹtí mi kọ́ báyìí náà nù àwọn tí ẹ̀ ṣàtì mi àwọn wèrè wọn yẹn wọn ṣàtì mi yọlọ́sẹ̀ wọ́n ní èèyàn wọ́n ní owó lọ́wọ́ tó bá fẹ́ ṣe patí sìn wọ́n mọ̀ bọ́ ṣe lè run around tí gbogbo wọn máa ra aṣọ tó máa dáwó jẹ gbèsè yẹn tó dẹ̀ máa fi gbé Wàsíù ní arugẹ nọ́mbà wà lára nǹkan kan tí Wàsíù tó máa kọ́kọ́ wò mọ́yàn nìyẹn ikú mọ èèyàn ta ló mọ̀ èlò ló ní lọ́wọ́ tó bá sáré nídìí nǹkan bàbá ẹ̀ ṣáà ọmọ òun lè dọ́dọ̀ àwọn ọmọ wọn yẹn ṣọ́ lè dọ́dọ̀ wọ́n lè rí nǹkan gbà tó máa fi ń tẹ̀lé obìnrin ni àtorúkọ bẹ́ẹ̀ ni orúkọ tani yẹ tani bàbá ẹ̀ kí ni wọ́n ní tó bá jẹ́ pé Bísọ́lá Badmus bàbá ẹ̀ àti ìyá ẹ̀ wọ́n rí jájẹ wọ́n sì ní fọ̀n wọ́n sì ní èékánná ní orílẹ̀-èdè yẹn tí ò bá ní fẹ́ mọ́ tó bá lóní tí ò bá ní fẹ́ kò ní dàbí yẹn wọ́n tó pé àwọn eléyìí náà tó bá ti kọ́kọ́ dé tó bá pàdé wọn wọ́n sọ pé ní tí wọn ò jẹ́ náà máa sọ fún Wàsíù ó lè nítorí Bísọ́lá máa sọ bàbá òun ta mọ́tò ìyá òun ṣe báyìí báyìí bàbá lama you understand me they will have themselves wọ́n lè láwọn lọ sí yunifásitì kan wọ́n lè ní kí nǹkan báyìí làwọn ní wọ́n lè ní nǹkan báyìí làwọn ní at the end of everything gbogbo tó ń sọ yẹn wọn ò ní ni number one tó bá ti find out pé n tó olóò jẹ́ tó jẹ́ Wàsíù máa dà ẹnu bí June 12 ni June 12 máa gba ìlọ́wọ́ ìjọ ẹ lọ gbogbo àwọn tí Wàsíù fẹ́ pátápátá àwọn tó rí pé nígbà yẹn situation òun bó ń ṣe wà nígbà yẹn bó ń ṣe wà yẹn wọ́n lè help òun ni tó bá ti parí situation tí wọ́n bá ti kọjá nínú storm tó wà yẹn tó fi obìnrin yẹn dí storm yẹn tó fi ẹ cascos yẹn báyìí tó bá ti kó bẹ́ẹ̀ tó fẹ́ step into another level báyìí á kàn dà inú ni ó ti lọ nìyẹn á tún bọ́ sí stage mi á tún mú ta ló tún kí ló ok nǹkan tó kí ni wọ́n lòún sí o ayé yín òun kò gbúdọ̀ bá gbà yìí ìgbà tó lọ gbé Emmanuel rọ́pò gbogbo àwọn tó wà lẹ́kọ̀ọ́ tán ni wọ́n jẹ́yàn gbogbo náà gbé obìnrin tó ga náà dẹ̀ slim ìgbà yẹn náà kẹ̀lẹ̀ rèé òun ló máa lọ kọrin fún bàbá Ọkọ̀yà yìí bàbá Ọkọ̀yà òun ni ó sọ pé ìyàwó tóun fẹ́ ó ti dáadáa I was saying it then mo ti sọ jáde àwọn èèyàn máa rí pé bí àwọn èèyàn ni this is what Wasiu used to do he do competition with àwọn díádì ẹ̀ ó lè respect ẹ kó máa fọ etí ẹ̀ inú bọ̀gán sọ fún yín nípa ọ̀rọ̀ Bísọ́lá ni pé Bísọ́lá yẹn Wasiu sọ fún kó lọ fọnú bóńbẹ́ kó bímọ fóun ó fún dókítà ní ìgbà tó dẹ̀ lọ fọ inú yẹn during that time yẹn tó ń fẹ́ ló fẹ́ Eniola Badmus ó promise Eniola pò máa fẹ́ time yẹn náà ló fẹ́ Dayo Amsa ó promise Dayo Amsa pò máa fẹ́ lẹ́ṣẹ̀ rí Dayo Amsa di olórin ìbà tipátipá inú studio tó lọ ní sílé ń Jẹ̀bú-Òde yẹn bí Dayo Amsa máa ṣe wà mẹ́rin òun ló fún ní kí lorúkọ oríkì tí Fẹ́tí à ń jẹ́ òun náà ló fún ní dìsẹ́mọ̀ oríkì do you get it gbogbo wọn ló promise ní túṣò nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ àti lady kan báyìí tó jẹ́ ọmọ Ìbàdàn tó lọ ṣe honorable wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ like 7 ló promise marriage at the same time apart from àwọn ìyàwó ọ̀rẹ́ ṣótiyé tó máa fẹ́ tó máa tó lọ pé kán gbóbìnrin wá Wasiu promise people marriage Wasiu have a starter tí Wasiu bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mo ti ń gbọ́ story yẹn kó tó kàn mí kí n tó rí tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wàá máa wò pé ọjọ́ tí mo ti ń gbàdúrà àṣẹ Ọlọ́run ti lè gbàdúrà mọ́ wàá gbàdúrà bẹ̀rẹ̀ ti gbà ní but ọjọ́ tí dáńfọ̀lù ẹ̀ wọlé nìyẹn ọjọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣubú nìyẹn ọjọ́ tó kó àgbákò ọjọ́ yẹn nìyẹn torí tó bá sọ̀rọ̀ fún ẹ báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní pòpò sí ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan fún ẹ wàá sọ pé Ọlọ́run ti gbàdúrà ẹ but má jẹ́ ntọ̀ èṣù ló wọlé wò èṣù kò wọlé wò ó kò wọlé tọ̀ ẹ wẹ́rẹ́ nì I am telling you kò ṣe one night stand o but ìwọ tó o bá gbọ́n tó jẹ́ pé bóyá ò tí ì rí nǹkan kan tó ò dẹ̀ jẹ́ nǹkan kan tó bá sọ̀rọ̀ fún ẹ náà wàá kọ́kọ́ wọlé Wasiu tó máa wọlé inú ilé tó kọ́ yẹn tó jẹ́ pé yàrá tó ṣe tó jẹ́ tó kùn ní pink àti bathroom àti gbogbo yàrá yẹn
tó ṣe ní pínkì fún ọmọ Wendy ọmọ Wendy gbà tó ń kọ́ ilé yẹn Wendy ọmọ Wendy yẹn ló love bí ẹni máa kú Isabella tó ṣe yàrá yẹn ní yàrá pínkì tó sọ pé Isabella ló ní yàrá the same Isabella yìí òun ló fi wọn Títí Màṣá ló fi wọn gbogbo àwọn girls tó wọnú ilé wa èmi tí mo jókòó yìí náà ó fi wọn mi torí àwọn olórí burúkú kan mama láyé wọn bá ṣe wà báyìí ṣe nípa fine ṣe nípa pupa ṣe mọ̀ pé kiri kan ṣe mọ̀ pé gbádá ṣe mọ̀ pé àwo ṣe mọ̀ pé bíbejì ẹ lọ kó dànù àbẹyọ sọǹgá Ọlọ́run máa ń yọ àwa tá a fẹ́ kó sínú problem Ọlọ́run ò ní jẹ́ kí àwa ìyẹn mi pé èmi Bọ́lá Ọlọ́run ò ní jẹ́ ká bímọ fún wa sí mo tàkà orí burúkú sọ̀rọ̀ kò ṣe nǹkan tẹ́rí sí o ó dàbí pé ṣákéwà àbí kí lórúkọ àwọn ètò olórí àwọn agbésùmọ̀bí tán ló wà nínú búkàdé ẹ̀mọ̀ kan náà ní bandit oríṣiríṣi ìgbìmọ̀ ó dàbí kí ẹnìkan wá lọ bímọ fún nígbà tó bá sì wà láyé sí tó bá sì bó tẹ̀sí ó sì wà ókè ó dìgbà tó bá lọ tán kẹ́ tó mọ̀ pé bandit lẹ bímọ fún Wàsíù kì í ṣe rán ó wà lára bandit ilẹ̀ Yorùbá gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ogun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ ní pé kò ní kọ́ Yorùbá lójijì Wàsíù wà nínú wọn ó lè máa kàn yín kì í ṣe rán because Yorùbá bó ṣe wà yẹn ibẹ̀ kọ́ la ń bọ̀ Bọ́lá má fún wọn ní information má dẹ̀ jẹ́ kí àyà já yín èmi ń bọ̀ mo máa wá sí Nàìjíríà kò sí nǹkan tó fẹ́ lé mi sí Wàsíù sí Bísọ́lá Badmus ò bá ti ṣẹ̀ ẹ́ bó ṣe ṣẹ̀ mí tí mo máa ń hámẹ́ don't condemn her Bísọ́lá Badmus lẹ́yìn tó ń fẹ́ kó tó di pé ó ajáàkẹ́ kí Wàsíù tó ajáàkẹ́ lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ tẹ́yìn kan bá jáde tó bá sọ pé ọmọ yẹn ń kọ́ o Koko Zaria sọ pé òun ló ń bi MC lóò ló ń ní nìkan ni ó mọ̀ náà pé ó ń fẹ́ ó mọ̀ pé lára àwọn gbogbo àwọn ìyàwó tó bá fẹ́ àtàwọn obìnrin tó fẹ́ ó máa ń gbà wọ́n lọ́wọ́ àwọn tó bá ti ní wọ́n ni ìgbà tó ọmọ tó bá ti fẹ́ wọn gbogbo èèyàn ń pariwo ṣèbí Highlander ṣèbí òun ló fẹ́ Títí ọwọ́ ẹ̀ ló ti gbà kì í ti ìgbà tó ti ń fẹ́ Títí tó ti ń dààmú ayé Títí sì wà nílé ọkọ tó bí first born ẹ̀ fún tó ṣe marriage fún tó ti wà lẹ́yìn ẹ̀ bí èṣù lẹ́yìn méjì pé ilé ẹ̀ mo máa bàjẹ́ sẹ̀ at the end of everything máa wá ọgbọ́n tí máa fi fẹ́ ẹ ṣótiyé Wàsíù kì í kò rí pé kó rí nǹkan kó wà láti ilẹ̀ báyìí pé òun fẹ́ túnṣe fúnra wọn bọ́ tó bá ti kó tún nǹkan ẹ̀ ṣe tán bíi pé kó pòṣẹ́sì ẹ̀ ìgbà tó wá ta sí Bísọ́lá Badmus gbà tí ògo Bísọ́lá bá mẹ́wàá dìde ni tí àwọn kan ti wà nínú indọ́sì Bísọ́lá fẹ́ Pasuma bẹ́ẹ̀ ni tó fẹ́ máa gbé dìde ìgbà yẹn ló kọjú sí tó bá ti rí báyà jàjà kó lọ rí lórí pé ṣé ìwọ bọ́ọ̀yì ó ti ṣẹ̀ mí bọ́ọ̀yì ó ti ṣẹ̀ mí girlfriend ilé òkè ilé ó lẹ́ẹ̀kẹ́lẹ̀ ó máa jágbá ni tẹ́ fún mi gbogbo àwọn tó ń congratulate Bísọ́lá Badmus tí wọ́n dúró sórí àjọ àgbo Wàsíù yẹn àti ìyàwó aláwìyé ẹ sọ fún mi tí ò tí ì bá sùn náà kó jáde kí gbogbo wọn jáde kó wá fi ògùn búra kó fi ọmọ wọn búra pé káwọn ṣòfò tí ò bá bá wọn sùn ṣé láìpẹ́ nìyẹn gbogbo wọn congratulation ẹ jẹ́ wá sọ fún yín nǹkan tí Wàsíù ṣe Wàsíù sọ pé Malik ọmọ ojú ìṣàgọ̀ọ́lá ó lọ́mọ ti wálé ṣé ilé ló ti wá ba àbórí stage ṣé ilé ni Wàsíù ni Malik ti wá bá Wàsíù èmi tí mo ra kéèkì ọdún tó ṣe first ọdún kan èmi tí mo ra kéèkì rẹ̀ mo ṣe shopping inú box mo kó shopping ẹ̀ aṣọ ẹ̀ tí mo ra fún ní first time nígbà tí mo ń bọ̀ wá sí Nàìjíríà láti South Africa mo gbé gbà bí mo ṣe tiẹ̀ ni mo ṣe ti ìyá ẹ̀ mo tún ṣe tàwọn ọmọ kan tó ń gbé lọ́dọ̀ ìyá ẹ̀ first day tí mo lọ sọ́dọ̀ Bísọ́lá Badmus ó níye tí mo ná $1,000 tó máa ṣe sí dọ́là á tó $2,000 to $3,000 níyọ tí mo kọ́kọ́ lọ bẹ̀ just to help Bísọ́lá. If I'm talking today, if I am her today, but bá wá àwọn èèyàn tó sọ̀rọ̀ gbogbo àwọn tó ti ẹ̀fẹ́ gan ó dànù ni Wàsíù bí gbogbo obìnrin ṣe rí lọ́wọ́ ẹ̀ nìyẹn o tí Bísọ́lá Badmus tó bá jẹ́ pé bóyá bíi Dangote yẹn ló bí ó kàn lè máa lọ pọ̀nlé kó lè fi kọ̀sọ́pọ̀ ń bímọ fún àbí kó jẹ́ bí Ọ̀tẹ́dọ́lá ni bàbá ẹ̀ àbí kó jẹ́ bí àwọn olówó Nàìjíríà ṣá so tẹ́ bá ti wá rí pé ó fẹ́ Títí náà ó fún yẹn lórúkà náà first time tí ó kọ́kọ́ dígbà tí Bísọ́lá kọ́kọ́ ní oyún tó lọ sí state tí ó dà pé Bukky Wright ta ló ń ṣe premier níjọ́ náà lọ́hùn tí Bísọ́lá wà ń bẹ̀ kí ló pè ìyàwó Súnkànmí ló pè ìyàwó Súnkànmí
ìyàwó Súnkànmí ta ni Súnkànmí gbà yẹn ó fẹ́ bọ̀bọ̀ kan tó ń jẹ́ Súnkànmí náà tó ń ṣe fíìmù àwọn èèyàn rò bóyá òun ni á dẹ̀ sọ fún yà ní ọmọ kan o gbúdọ̀ kóòdù ẹ̀ ní this time around ó ní kó kóòdù oyún yẹn gbà yẹn torí pé a sọ fún Bísọ́lá kóòdù nǹkan yẹn káyé ọmọ ìbá lè dáa a sọ fẹ́lẹ̀ ìyá máa ní olórí burúkú lọmọ ìwò kọ́ lòun fún lóyún a tún sọ fún ẹni tó wù nígbà yẹn pé bóyá bíi títí má ṣàtọ́nbìlì pé ìyá ẹ̀ taṣọ lẹ́kọ̀ọ́ òun náà kẹ̀lé wọn máa ya gbá fún tó bá ti yá ìyá ẹ̀ bàbá ẹ̀ dẹ̀ kọ́lé sí Sùúrùlérè ṣó ti yẹ mẹ́yìn ó ìní tó bá ìdàgbà tí ìyá ẹ̀ bàbá ẹ̀ wá wọ́n ìní property lẹ́kọ̀ọ́ ṣó ti rẹ̀ bó ṣe calculate ọmọ ń sọ yìí o tó bá tó bá ìmẹ́ṣẹ́ lè bímọ fóònù ìlọ nínú yín but kó wè pé kò lọ́pọ̀ tí kò dẹ̀ lówó ìyẹn náà kẹ̀dẹ̀ rírọ́ ti pa mí kú lórúkọ ẹ̀ ń jẹ́ kó wá ìpa rẹ̀ ṣó ti yẹ mẹ́yìn kán máa dókó jẹun kò sẹ́ni tó wọ́n tún wálé bí wàá ṣùṣe wà ẹ́ ó tún wá láìpẹ́ obìnrin kó wọ́n máa dókó kiri ìwọ mo yẹ àwọn ọ̀rẹ́ Wàsíù tó ti bá sùn lẹ́yìn tó bímọ fún Wàsíù nísìnyí nígbà tí Bísọ́lá máa sọ pé ókè o ìwọ tó fẹ́fẹ́ náà ni pé kí Wàsíù máa take responsibility ṣé orí Wàsíù orí Malik ni Wàsíù ti fẹ́ bẹ̀rẹ̀ responsibility gbogbo ọmọ tó bí yẹn mélòó nínú wọn ló take responsibility àwọn mélòó ló tọ́jú. David the movie. ó pariwo ọmọ Kàfáyà lélẹ́yìí o ọmọ Kàfáyà ti bọ̀ wálé ṣó sọ pé ọmọ Ojúṣàgbọ́lá ọmọ Lásùnkànmí ọmọ bó ṣe ń kí àwọn ọmọ bó ṣe ń kí Ìdáyà bó ṣe ń kí Ṣadé gan àtàwọn ọmọ ẹ̀ míì tó ń sọ pé wọ́n ṣe DNA fún nígbà tó fẹ́ kó wọn Canada tí ò wọlé ṣé bó ṣe ń kí wọ́n nìyẹn gbogbo yẹn sẹ everything náà àdégé Wàsíù sí o tó fẹ́ fún yín content tó bá ti rán yín iṣẹ́ tí ò bá ti rówó san the next náà ni kó máa gbé nǹkan kan sórí social media tẹ gbúdọ̀ fi rówó ẹ̀yin blogger ní tó fi ń sọjọ́ fún yín nìyẹn kó lè kúrò bẹ́ẹ̀ kẹ́ lè máa ṣàṣọ̀rọ̀ ẹ̀ báyìí ara òkìkí ẹ̀ nìyẹn ògo yín dẹ̀ ló ń lò á fún yín kọ́bọ̀kọ́bọ̀ wọ́n á fi ṣó òkìkí yín mẹ́rẹ̀ torí ẹ̀ ń gbà mí kí n pọ̀ ọ̀rọ̀ Wàsíù máa ń fẹ́ gbẹnu sí ọ̀rọ̀ Wàsíù iye gbogbo ẹ̀ pátá ni máa fẹ́ gbẹnu sí torí ó ń lògo is a spiritualist I mean is a ritualist go and check it kò ń ṣe Bísọ́lá nìkan ló bímọ fún o ló bímọ ẹnìkan sì bímọ fún of recent ní ọ̀nà àlímọ̀ṣọ́ yẹn tó jẹ́ ọmọ ní tíátà ìyẹn náà ti fẹ́ rán máa di o àwọn family ẹ̀ ti wá gbé o ẹ lọ bèrè dáadáa ní ọ̀nà ọkọ̀ tún yẹn àlímọ̀ṣọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí Bísọ́lá ẹ lọ bèrè ẹlòmíì tún ti bímọ fún Wàsíù tó ti ní skánskán ó ti lo ògo wọn tó bá dẹ̀ lò wọ́n tán báyìí ló máa pa gbogbo brain wọn ni Bísọ́lá fúnra rẹ̀ ó ti sọ ẹnu ẹ̀ sọ fún mi rí nígbà tọmọ yẹn wà ní kókó ipe kò sí nǹkan tí Wàsíù ò ti ṣe kọmọ yẹn bá lè kú dànù fúnra rẹ̀ ó lò máa ń pè báyìí ó máa send message sí pé wo Malik gbọ́dọ̀ kó nǹkan kan gbọ́dọ̀ ṣe ta ló forúkọ Malik ránṣẹ́ táwọn èèyàn sọ pé kò rántí orúkọ Malik mọ́ òun ló pe àfáà bọ̀ kò yọjú òun ló ní kó wá fún ní Malik ẹ̀ ń gbọ́ one night stand Wàsíù ní brain touch Wàsíù craze Wàsíù is not well Wàsíù is a terrorist Wàsíù is a bad person is kidnapping them àwọn Tinubu tẹ rí wọn yẹn tẹ máa ní wọn wá àbọ̀tà àwọn ọmọ tó máa lọ kó wọn lọ bẹ̀ tó máa bẹ̀ sí fẹ́ wọn tó máa bẹ̀ sí bá wọn sùn tó abuse wọn Wàsíù is the same thing with them he just living the ní society wa. mo ní ká má tiẹ̀ sọ̀rọ̀ tó ń lọ jìnnà mo ní ká kàn tiẹ̀ sọ̀rọ̀ bí Ìdàpọ̀ Òbé tó ìfiṣẹ́lẹ́yà lórí ẹni ọjọ́ mẹ́ta ẹ̀ Wàsíù kọjá wájú ẹ̀ kó bá ẹ̀ ó máa dé obìnrin yẹn kó má fi ewúro sójú ẹ̀ kójú ẹ̀ máa ṣomi wàràwàràwàrà wàá sunkún tó bá lágbára ẹlòmíì ti kú àtàmì etí tí Wàsíù ti pa ẹ̀yin kan á jáde ẹ máa pẹ́ nìkan one night stand ṣé tó bá jẹ́ one night stand ni Bísọ́lá tó jẹ́ pé kò lóyún rí láyé ẹ̀ ó sọ fún ṣó ti lóyún kò lóyún rí ó fún lówó kó lọ fọnú ó fún dókítọ̀ nígbà tó dẹ̀ ṣe yẹn ló ń fẹ́ gbogbo àwọn ọmọ celebrity wọn pọ̀ tó máa wálé á ti fún yín déètì tó ní kálukú máa wá ó dẹ̀ lé lómi tó yẹ pé hòtẹ́ẹ̀lì ló máa gbé lọ ẹlòmíì ilé ló máa gbé lọ irú àwọn Dayọ̀ Amusa bá ilé ló máa ń gbé wọn wá ilé ni Dayọ̀ Amusa máa ń ṣe léyìn ó tún fún ní orúkọ tí Fathia ń jẹ́ like kí ló orúkọ Fathia yẹn náà oríkì ẹ̀yẹn òun náà ni Dayọ̀ Amusa ń jẹ́ ṣé mo pé ẹni jẹ́ mẹ́ta yẹn náà sì yẹ́ mo pé Dayọ̀ Amusa pàtó ṣe bẹ́ẹ̀ dé fọmọ ẹ̀ ẹ mọ̀ pé gbé sísà lẹ́nu jẹ́ mẹ́ta ó dẹ̀ fi bàbá ọmọ ẹ̀ wọ̀n níta bàbá yẹn náà ó jọ ọmọ ẹ̀ ọmọ jọ ó jọ ó ti wá rí pé gbogbo èèyàn sọ pé òkè wọ́n suspect bóyá Wàsíù ni ó wá gbé síta pé kì í ṣe Wàsíù ó ní òun náà lè sọ pé òun ló máa sọ pé kó àrẹ ìjọmọ yẹn wá ṣé tó bá fẹ́ ní kò fẹ́ rí Malik ṣé nú orí stage ló máa ti ní kó gbé Malik wá
tí bá jẹ́ pé Wàsíù ń sinwin ẹ̀yin náà tẹ́ ń support ẹ̀ pẹ́ ṣì rè ẹ̀yin ò rí pé Clinton gbogbo àwọn ọmọ iṣẹ́ ìjọ yẹn Clinton bó ṣe máa play video yẹn sí ẹ rí pé gbogbo wọn wò ni nobody laughing they know because they know their boss that their boss is crazy they know kò sẹ́ni tó rẹ́rìn kò funny to anybody àdúgbò àtẹ̀lẹ̀ rí lórí stage ẹ̀ kí náà ọmọ ẹ̀ ń bẹ̀ ẹ ti lé ìkan nínú ṣé ó jẹ́ kọ́mọ ìkọ̀kan wà ń bẹ̀ yẹn tó máa sọ pé òkè mú nọ́mbà ẹ̀ wá o tó máa connect wọn papọ̀ tó bá ti fẹ́ ṣe késẹ̀tì ní sí tó fẹ́ kí gbogbo àwọn ọmọ ẹ ní pé kó kí Malik mọ́ ṣó pé pọ́mọ ojú ṣàgbọ́lá ṣó pé pọ́mọ tó Malik ó ní ọmọ ti kàfáyà lélẹ́yìn bí sọlá ọmọ bí sọlá ò ní sùkú lórí ọmọ ṣó pé mọ́mọ́ ṣó pé lọ́mọ ẹ̀ bọ̀ Wàsíù o wicked o lè dẹ̀ ní ẹ́ ṣé gbogbo nǹkan tó bó dẹ̀ ṣe jalè tó náà bẹ́ẹ̀ náà lò tó Dangote bó ṣe jalè tó ò tó Ọ̀tẹ́dọ́lá bó ṣe jalè tó ò tó bàbá wa kí lórúkọ bàbá yìí Ọkọ̀yà bó ṣe jalè tó láyé tó ṣe gbogbo ẹ̀ pátá láti bá yéèyàn jẹ́ bẹ́ẹ̀ náà lò tó President Tinubu kódà ò tó Ṣèyí Tinubu